ọ̀rọ̀ yìí mà wá lẹ́tíkẹ́ o. Abolore Legacy ti dolórin fújì o, ó ti wọ stúdíò, ó ti ṣàwo orin tuntun jáde o fáwọn ọmọ Sego Nation lórí ọ̀rọ̀ Oluomo o. Ó ní agbára. Bẹ́ẹ̀ bá kú gbàgbé pé ọ̀rọ̀ fàùnfà tó wà nínú ẹgbẹ́ National Union ní Lagos State ó kú ṣe ń tẹ̀síwájú báwọn Sego Nation bí wọ́n ṣe ń pariwo pípé Oluomo ò ṣe dá lọ́tún kò ṣe dá lọ́sì wọ́n ṣà ń fà wọ́n ń fà lọ́tún wọ́n ń fà lọ́sì ṣùgbọ́n báyìí Abolore Legacy ó ti gbọ́rọ̀ ó ti gba bòmíì yọ ó ti wọ stúdíò lọ ó ti ṣàwo orin tuntun bẹ́ẹ̀ ló sì ń bá gbogbo àwọn Sego Nation wípé gbogbo wọn tí wọ́n ń bá Oluomo jẹ tán bá jẹ tán bá mu lásìkò tó wà lórí ipò gẹ́gẹ́ bí state chairman tó wá ṣe pé lénìí wọ́n wá sọ́dẹni tí ò mọ̀ ṣe mọ́ tí wọ́n wá ń bà á jẹ́ kiri ó ní kẹ́lẹ́dà Oluomo kó ṣe kíni kó dáa fún gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan ni. Ẹyẹ èèyàn ọ̀rọ̀ yìí lágbára ó gbẹnu tán ó lẹ́tíkẹ́. Legacy ó ti padà dolórin fújì báyìí ẹ tún jẹ́ àjẹjọ́ gbọ́ gbogbo ohun tó sọ nínú fọ́rọ̀ yìí kẹ̀dẹ̀ máa bá mi fèrò tiyín nípa ìsí kọ́mẹ̀ntì. Gbogbo ẹ̀yin tẹ́ bá Láyìndé jẹ́ tẹ́ bá Láyìndé mú tẹ́ bá Àyìndé Musiliu ló gbà tẹ́ mọ̀ pé oníkálukú ló ní tiẹ̀ lára tẹ́ wá ń gbèrò káyìndé Musiliu ó ṣubú ẹlẹ́dàá Musiliu Àyìndé ẹlẹ́dàá ọmọ Akínsànyà bẹ̀bí àbí yín àní Legacy tẹnumọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá Láyìndé jẹ́ tẹ́ tún bá Láyìndé mú tẹ́dẹ̀ tún bá Àyìndé Musiliu ló gbà tẹ́ wá ń gbèrò káyìndé Musiliu ó ṣubú tẹ́ wá ń bá Àyìndé Musiliu lórúkọ jẹ́ ẹlẹ́dàá Musiliu Àyìndé ẹlẹ́dàá ọmọ Akínsànyà bẹ̀bí àbí yín ọ̀dà ìmọ̀ nǹkan tí mò ń sọ jẹ́ tún tẹnu mọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá Láyìndé jẹ́ tẹ́ bá Láyìndé mú tẹ́dẹ̀ bá Àyìndé Musiliu ló gbà tẹ́ wá tẹ́dẹ̀ mọ̀ pé oníkálukú ló ní tiẹ̀ lára tẹ́ wá ń gbèrò káyìndé Musiliu kó ṣubú tẹ́ ń bá Àyìndé Musiliu lórúkọ jẹ́ ẹlẹ́dàá Musiliu Àyìndé ẹlẹ́dàá ọmọ Akínsànyà Àyìndé ẹlẹ́dàá ọmọ abẹ́bí àbí yín wàláhì àbí yín. Ó lágbára ṣẹ́yìn náà rí pé ó lẹ́tíkẹ́ gidigidi tààrà àwo orin tuntun tí Abolore Legacy tó ṣe síta fáwọn Sego Nation lórí ọ̀rọ̀ Oluomo òun náà lẹ̀ tún gbọ́ tán yìí ó ní gbogbo àwọn tó bàjẹ́ tán bàjẹ́ lénìí tán bàjẹ́ tán bá mu lọ́jọ́ kìíní àná lásìkò tó wà lórí ipò ṣùgbọ́n tán wá ń fẹnu tẹ́bẹ́lú ẹ̀ tán bàjẹ́ lénìí ó ní kí ẹlẹ́dàá Oluomo kó máa dà fún wọn. Kí lè ro tí yín ojú òlẹ̀ yìí náà tún fi wo ọ̀rọ̀ yìí nítorí ọ̀rọ̀ yìí lágbára ó le koko gèdè ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ National Union ibi tó máa já sí gan kò tí ì yọ́pọ̀lọpọ̀ amójú òlẹ̀ yìí fi wò ìhàwó ló kọ sí yín ẹ máa sọ opinion tí yín náà sí comment ẹ má wàá gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook link tó wà ní comment section fídíò máa gbé yín lórí Facebook page wa lórí YouTube ẹ máa tẹ subscribe button tó wà lábẹ́ fídíò kẹ́sì máa bá mi like and share ẹ máa bá mi pín kó máa lọ káàkiri ká tó pàdé láyọ̀ àti láfíà ẹ ṣeun.